ṣé ìyà Olódùmarè ló ń jẹ gbogbo ọmọ Yorùbá àbí èpè àwọn ẹlẹ́yàmẹ̀yà ó ló ń jẹ gbogbo Yorùbá? ẹ káàbọ̀ padà mo kí wa káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ ti ń darapọ̀ mọ́ ètò tòní àwa ọmọ Oòduà látẹnu Àdìsá ọba ọ̀rọ̀. Ìdààmú ò ní kàn wá kò ní kàn yín o láṣẹ Olódùmarè. bẹ́ẹ̀ ṣe ń wò wá ní Reliable TV láṣẹ Olódùmarè ẹ̀ ní dààmú ojú yín ò ní rí bí o. mo appreciate yín gan ní gbogbo ìgbà lamẹ́ríkà London Nàìjíríà tí ẹ ti ń wo gbogbo fídíò tá ti mú wá eléyìí náà ẹ like ẹ drop comment yín torí ó máa lágbára gan. ẹ bá wa share fídíòs yìí ṣẹ́rí tí a fi wọlé lẹ́ẹ̀kan yẹn ẹlòmíràn àkọ́kọ́ wò pé kí ni àmúwá ibi tá a bára wa nìyẹn. ìbéèrè dẹni wàá bì ẹ jẹ́ ń bi ẹ̀yin léèrè tẹ́ ń wò mí pàápàá jùlọ ẹ̀yin Yorùbá. ṣé ìdájọ́ Ọlọ́run ni ó ń wá sí ìmúṣẹ lórí àwa Yorùbá àbí èpè àwọn Ìgbò èpè àwọn Haúsá àwọn Northerners ṣé èpè wọn ló múlẹ̀ lórí àwa Yorùbá àbí ìyà ìdìrandíran ẹ mọ̀ pé Bíbélì fẹsẹ̀ múlẹ̀ ó ní ààyè ẹ̀ṣẹ̀ bàbá wò látòrí ìrandíran lára ọmọ. ìyà kí làjẹ́lẹ̀ Yorùbá gangan náà kó tó di wípé mo tẹ̀síwájú torí ẹ̀yà Yorùbá ó jẹ́ ẹ̀yà kan pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà yóò ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà pọ̀ ṣùgbọ́n ọ̀kan ṣoṣo pàtàkì ó ní Yorùbá jẹ́ o. mo lórí ọ̀fẹ́ pé bóyá tí n bá tún ayé wa kí n tún jẹ́ Yorùbá torí a ní àṣà a ní ìfẹ́ a dẹ̀ ní ìwà òtítọ́ bóyá àwọn kan tí mo kà á lẹ̀ ló ń jẹ wá níyà àmọ́ kí n tó go further níbo la fẹ́ yà sí gangan tó bí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ fídíò arákùnrin náà fẹ́. ṣe rí lórí ọ̀rọ̀ tó ń lọ ọ̀pọ̀ èèyàn mọ Sunday yẹn dáadáa ìyẹn Sunday Igboho because ó ṣe bẹ̀rẹ̀ ní Mọdákẹ́kẹ́ nìyẹn nǹkan tí ò jẹ́ tó ń pera ẹ̀ nǹkan tí ò ṣe tó lóun ṣe ìdí tó fi lè kúrò Mọdákẹ́kẹ́ tó fi dèrò Ìbàdàn nìyẹn Ìbàdàn tó tún wá wà náà kò tún jẹ́ kí Ìbàdàn sinmi now ó lóun òun àjìjàngbara kò dẹ́n ṣe àjìjàngbara tọ́gì olóṣèlú la mọ̀ sí tẹ́ bá wo ọba Olúbàdàn ìgbà tó ń ṣe gómìnà gbà yẹn òun kò tẹ́ bá wo ẹ̀yìn Olúbàdàn òun ló ń wọ súùtù lẹ́yìn Olúbàdàn gbà yẹn which is confirmed political talk now ó wá dé olóhùn àjìjàngbara ẹ wo bó ṣe darí kí la ní pé Yorùbá nation ẹ wo bó ṣe Yorùbá nation tó fi rán parọ́ tó fi ń gbowó lọ́wọ́ wọn gbogbo gbà yẹn at the end of the day kí ni outcome Yorùbá nation now ó tún come back to ìjàngbara. tó mo lérò pé fídíò yìí kò jẹ́ tuntun ọ̀pọ̀lọpọ̀ wa láti máa rí káàkiri lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àbọ̀mọ Yorùbá kọ́lẹ́ńtà dákọ̀ yìí Ìgbòho Òòṣà bàbá dámì ó ní fọ́nrán tẹ ẹ̀wò tán ìdálé lórí ẹ wo bí wọ́n ti fà á kí la gbé kí la jù gan kí la ti gbé kí ló ṣẹlẹ̀ agbánilétí orókún ṣèjẹ́ kí ni tó le tó báyìí. àwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ tán yẹn ẹ ti máa mọ̀ yí pé ọ̀rọ̀ yẹn ó wà partial kind of wọ́n fi síbì kan is a kind of ó wà one sided lórí wípé àwọn fi sọ́dọ̀ bàbá wa ọ̀gá wa pàtàkì nílẹ̀ Yorùbá bàbá wa olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ o àwọn fi sọ́dọ̀ wọn wá tún ṣe hàn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mi ò bá gbà wípé ó yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn tó bá jẹ́ pé olóyè Adéyẹmọ jẹ́ ara ẹ̀yà òkè lọ́hùn-ún tí kì í ṣe pé èdè Yorùbá wa ló sọ ọmọ Ọ̀yọ́ ni olóyè Sunday Igboho for that matter is from orísun Yorùbá kábíyèsí Olódùmarè bàbá tí wọ́n sọ̀rọ̀ tán yìí ibi ọmọ bíi tí ẹ̀yin ti wá ń lẹ̀ Yorùbá o ẹ jọ̀ọ́ tẹ́ bá wo ọ̀rọ̀ yìí ẹ má fi tí ò dìgbọ́ fact láfẹ́ èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bá yín sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bàbá yìí àti àwọn èèyàn láti ẹgbẹ́ Oòduà People's Congress tí a mọ̀ sí OPC tí wọ́n ti jáde tán tí wọ́n sọ oríṣiríṣi sọ́ọ̀tì oríṣiríṣi ẹlòmíì tún fèpè kún lórí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ó mú ìbéèrè wípé kí la gbé kí la jù agbánilórí ọmọ ọ̀ka ẹsẹ̀ wá ń yọ ẹ̀jẹ̀ kí ló fi jọra wọn gan. Yes, you are being partial, you are being very very sentimental. ìdí tá a fi pèdè yẹn rèé wọ́n ti ṣe hàn níṣe wípé ẹ̀ ń gbèjà Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ o bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbèjà tiwọn ẹ̀ ń jẹ́ kó yọ wípé àwọn náà kájú ẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá láti ràgàbò wa mo gbà wọ́n kájú ẹ̀ wọn kéré nú ayé Ìbà Gani Adams wọn kéré o ẹ gbàgbé bó ìfẹ́ jẹ́ kódà wọn àkéré pa tó a lè mú káwọ́ sókè fún wọn. àmọ́ tọ́rọ̀ bá rí báyìí tá a bá ní ká sun ejò bó ṣe gùn a máa dáná sun ilé tó pọ̀ ìyẹn lẹ́yìn ò gẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ti tàmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n nínú àwọn ọmọ ẹgbẹ́ OPC àtúnlẹ̀ rí inú wọn tó fẹ́ jáde ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ má ṣe ọ̀rọ̀ yìí níṣẹ́ wípé à ń gbèjà ọ̀gá wa
láti máa fi bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láti máa fi takò ọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ burúkú sí wọn. No, ẹ má ṣe bẹ́ẹ̀. Tá a bá fẹ́, tá a bá lè làjà, ẹ má dákúnjà. Ìwé mímọ́ gan sọ ní ìbùkún ni fún olùlàjà torí pé ọmọ Ọlọ́run là á máa pè é. Ẹ wù ọmọ Ọlọ́run bí bàtà ń wúwa ọmọ èṣù rèé torí pé Ìbà Gani Adams wọn yàtọ̀ sí bàbá fún Sunday Igboho. Ní previous videos Igboho fìgbà kan deny bàbá, wọn deny wọn nígbà kọ̀ọ̀kan. Mi ò dẹ̀ rò pé bàbá yìí náà fìgbà kan deny Igboho. Tá a bá ní kí bàbá dúró kọ́mọ dúró, ẹ̀yin Ìbà Gani Adams Sunday máa tò sí ẹ gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin àtọ̀rìn wá rèé, ọdún wo lẹ lòmíì join OPC nù yín gan? Àsáwọ̀ lẹ lòmíì nígbà tí Ìbà Gani Adams tí wọ́n wà lójú ogun tí wọ́n jìyà ẹgbẹ́ OPC, níbo ni wọ́n máa wà gan? Gbogbo ẹ̀yin boys ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ fẹ́ kàn joyè àbíkú àgbà lórí tó ń lọ yìí, ìwọ kàn fẹ́ parẹ́ ń tiẹ̀, ìwọ wá ń jáde òun dá sọ̀rọ̀. Ìdí tí mo ṣe ló máa parẹ́ rèé tó jẹ́ ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress. Ìwọ ní agbára láti máa sọ̀rọ̀ sí olóyè Adéyẹmọ, ṣùgbọ́n ò ní agbára láti kọ́ fámìlì ẹ̀ kí wọn náà wọgbó yẹn lọ. Ẹ sì try ẹ̀, gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń sọ̀rọ̀ yìí, ogun wo lẹ ti jàrí gan? Ìbà Gani Adams làá mọ̀ wípé akíní wọn láti lẹ̀ tí wọ́n ti já ogun gidi, ojú wọn ti rí Nàìjíríà yìí, tá a dẹ̀ gbà wípé wọ́n ń try láti wà careful bẹ́ẹ̀ ni lábẹ́ òfin Nàìjíríà lórí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ. Yes, àmọ́ kí n ti yín OPC member ọlọ́dún kan, OPC member ọlọ́dún kan àbọ̀, ọdún ò lẹ́ dé ná. Ṣé Ìgbòho Òòṣà ló wá lò náà wá kéré tó bẹ́ẹ̀ ni? Ok, tó bá tiẹ̀ wá fẹ́ ní kí bàbá àtọmọ parí ìjà ń tó ń lọ láàrin wọn, àwọn náà mọ̀ ọ́ torí gbogbo àwọn náà ṣe ẹ pè wọ́n pọ̀ ẹ jẹ́ kán parí ẹ̀. Tá ń sọ fún yín pé wọ́n ń jà? Níbo lẹ ti bá wọn ń jà? Kí n ti yín gan? Ṣé ní mìíràn lẹ́tẹ̀ fi mọ̀ pọ̀ ń jà? Ṣé Ìgbòho Òòṣà wá rojọ́ fún yín ni? Ṣé Ìbà Gani Adams wá ráyè tó yẹn láti máa rojọ́ fún yín pé ṣé bàbá àtọmọ lè jà ní? Kí n tiẹ̀, kí n ti yín? What's your problem? À ń dùkà jẹ kuru kó tán, kí lè kuru ọ̀hún gangan? O ní ti security ààbò ẹ mójútó yẹn, ẹ dẹ̀ mójútó yẹn. Bàbá Gani Adams tí wọ́n dákẹ́, èmi mọ̀ pé tí wọ́n yé wọn torí pé ibi téèyàn bá ti ṣubú lọ́sàn-án àti rìn bẹ́ẹ̀ lálẹ́ ò yẹ kó nira mọ́ ni bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kí n ti yín, how old are you? Tí Ṣàngó bá jà ń bì kan sólè dúró mẹ́ẹ̀. Ìgbòho Òòṣà ó wá fara ẹ̀ lẹ̀ láti wọnú igbó yìí. Ṣé ẹ̀yin rò pé museum ló lọ ni? Inú igbó tó lọ yẹn ṣe rò wípé wọ́n lọ fún excursion, ojú ogun ló máa lọ wọn máa ṣeré ń bẹ̀. Ẹ rí bí nǹkan ṣe ṣẹlẹ̀ sí wọn nínú igbó yẹn ṣá, mẹ́wàá máa ṣẹlẹ̀ sí wọn. Ọpẹ́lọpẹ́ wípé àwọn náà wọ́n mu àwọn omi tó dáa láti ilé, ó ní ò jẹ́ kí wọ́n ká ní Ìgbòho máa bá lọ àtàwọn tó kó lọ àwọn ìlú ẹkùn tíìmù báyìí máa bá lọ náà nìyẹn. Ẹ̀yin ọlọ́tẹ̀ iná ẹ̀dẹ̀ continue, ẹ̀yin dẹ̀ jókòó nínú ilé yín, inú igbó yẹn rèé, ẹ̀ lórí ọ̀fẹ́ àti wọbẹ̀ lọ, ẹ̀ lé mẹ́bí yín lọ, ẹ̀ ṣe ti dáàdì yín wájú kó wọ̀ bó lọ, ẹ̀ wá sórí online, ẹ̀ wá ń pè máa ní Fẹnuwú gate. Kí lẹ̀yin Fẹnuwú Nàìjíríà? Kí lẹ̀yin Fẹnuwú? Ẹ̀ ní nǹkan gidi Fẹnuwú, ẹ̀ lè ṣe, ẹ̀ tó tún fẹ́ ṣe, ẹ̀ tún condemn ẹ̀. Ibi tí mo ti bẹ̀rẹ̀ fídíò mi nìyẹn wípé ta ló ń ṣe ọmọ Yorùbá gan, wọ́n ń dì wá gan o, ẹ̀ẹ́dẹ̀ fúnra o, wọ́n ń dì yín gidi o, wọ́n ń dì yín díwà lórí yín gan o, àtẹ̀dí àtẹ̀fún gbogbo ẹ̀ wá parapọ̀, wọ́n wá ń ṣe yín torí ó yẹ kẹ́ ẹ sùn kàkà kẹ́ ẹ ronú wípé ta ló ń ṣe wá gan. Ìyà tó ń jẹ wá láti lẹ́dẹ̀ kọ́ńtínú láti jẹ wá, àwọn ẹ̀yà tó kọ ẹ̀yà Ìgbò àtàwọn Haúsá wọ́n jẹ̀ síra wọn lọ́kàn, unity wá láàrin tiwọn. Mi mọ̀ bóyá ti rí fídíò yẹn, ẹ máa wo fídíò yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ lọ yìí, olóńkọjá lọ lókè kábíyèsí Olódùmarè ní gbogbo bí ọmọ aládìkún Ìgbòho Òòṣà tí wọ́n dénú gbóyè tí wọ́n wọnú Ọ̀yọ́ forest tí wọ́n wọ̀ lọ. Ntójú wọn rí mbẹ, tójú tiẹ̀ bá rí o ní bọ́ sí social media kó máa wá pariwo torí data 2 days tó ṣe sórí fóònù, 2 days tó ń ka data tó ń ka tó ń wò. Inú ilé yín nìkan ló ti lẹ́nu, o lẹ́nu láti wọnú igbó. Ìbà Gani Adams làá mọ̀ pé wọ́n ti jagun dára tójú wọn ti rí. Ìjọ olóde náà, my question to ìjọ olójọ́ OPC kí ló fi láti sọ̀rọ̀ àti báwa gan yòókà kì í ṣe member OPC. Ẹ wá ń ba image OPC jẹ́, ẹ̀yin tẹ̀ ń jáde lẹ́ ń ba reputation Oòduà People's Congress lẹ́ ń bàjẹ́, ẹ̀yin ni wọ́ ẹ̀yin lẹ́ ń bàjẹ́. Oòduà People's Congress is not for needlums, it's not for towns. Anyways, ẹ̀yin ni ẹ jáde primary school ẹ kàwé kò sex push-up ẹ kàn bọ́ọ̀tẹ̀ kan sọ̀rọ̀, ṣé ẹ college Ìgbòho ni abẹ́ ń discourage ẹ for canala. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ, mo mọ̀ pé fídíò yẹn ẹ̀ ń rí bí wọ́n ṣe ń wọgbó tá à ń sọ̀rọ̀ yìí, ṣe bẹ́ẹ̀ rí bó ṣe ń lọ. Wọ́n lo flying drone láti fi monitor tó fi débẹ̀. Ṣé tiẹ̀ ti gbọ́ àwọn nǹkan tí wọ́n detect nínú igbó yẹn? Wọ́n wa kùsà ń bẹ̀, èmi ò débẹ̀ o, kò sójú mi o, tí mo gbọ́ lórí social media ni o, àti àwọn report wípé wọ́n wa kùsà nínú igbó Ọ̀yọ́ forest yìí wípé
sọ́wọ́ Ṣèyí Mákindé wọ́n ní sọ́wọ́ ẹ̀ mọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba Nàìjíríà wọ́n ló ṣe é ṣe kẹ́ ẹ mọ̀ wípé tó dá wà nínú gbò Ọ̀yọ́ yìí forest yẹn o wípé bóyá ìyẹn lẹ̀ sí yẹ kẹ́ kí káṣírí ẹ̀ bọ́ ta àwọn kan tẹ̀ ní gómìnà Ọ̀yọ́ pé tó bá ti parí ìjọba ẹ̀ wọ́n gbé EFCC dúró de èmi ò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kábíyèsí olóòrè ààrẹ jagaba àti Nàìjíríà gbogbo ẹ̀yin olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ olóṣèlú Nàìjíríà ṣékùsà ń bẹ nínú forest Ọ̀yọ́ ń tòótọ́ torí táwọn àgbowó bá lọ àlímọ̀ mo lè fi máa pẹ́ẹ́ntẹ́ ń pariwo orí yìí ti gbálẹ̀ you understand àdúgbò fọlọ́ọ̀bà mi òkè àṣírí tó kù lórí mineral resources tí wọ́n detect nínú gbogbo forest yìí ojú wa ní òjò ṣe ẹ jájọ watch out torí pé nta bá ti eégún tó bá ti bóde ti kọjá ìwò àṣírí ń bẹ́ńbẹ́ tèmi mọ̀ kó máa tú ṣùgbọ́n ẹni tó bá mọ̀ nípa ẹ wá sí comment section gbogbo tá à ń sọ látàárọ̀ yìí ojú tẹ̀yìn bá fi rí torí mọ̀ wò ní wò pé ibi tọ́rọ̀ dé dúró yìí àti mineral resources tí wọ́n detect ẹja gbé yẹn báyìí Ọlọ́run bá mi òkè lórí kó wa gbogbo wa bẹ́ẹ̀ ni o àmọ́ tí olóyè Adéyẹmọ Sunday Òòṣà tí a bá sì ń dàárín wọn rú tá à ń forí olóyè Sunday Adéyẹmọ àti Ìbà Gani Adams tá à ń forí wọn gbára orí gbogbo ọ̀ lè pé òun lẹ̀ Yorùbá o orí gbogbo ó túbọ̀ máa dàrú lọ ni o torí pé kí náà ti wà factional tá a bá wò bẹ́ẹ̀ yẹn dáadáa yóò sì padà di wípé àwọn tí Ìbà wọn kọjú ìjà sí tolóyè Adéyẹmọ bẹ́ẹ̀ ni tàbádẹ̀ tí ń kọjú ìjà síra wa àwọn Haúsá ọkọ̀ wọn rẹ́rìn ni wọn kàn rẹ́rìn ni pé èdè mú ọ ẹ má jẹ́ kí èdè mú wa àkíyèsí tá a torí ẹ̀ sí fídíò rẹ̀ wọ́n ti ń tafa èdè sáàrin ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ ní ìtàn ìpè àwòlẹ̀ gbé wa ṣépè ìpè èdè Yorùbá o kò ní yíra o kábíyèsí Olódùmarè àtúwá tún kan náà sí ẹ̀já mọ̀ tá à ń ṣe ẹ̀yin ọba o ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ pé ọ̀tún ẹ pé òsì ẹ pé wọ́n jókòó ọba ju gbogbo wọn lọ bẹ́ẹ̀ ni torí pé ọba ba lóhun gbogbo ni tẹ́ ẹ bá lè yanjú ẹ̀ fún wọn a lè rọ́nà a lè mọ̀ bí tí àjọ tẹsẹ̀ ilẹ̀ Yorùbá ò ní gbóná mímì ebi ò mọ ti yín o láṣẹ lọ́wọ́ Olódùmarè insecurity tó sì lọ yìí ọlọ́ba mi òkè abáwa dẹ́kun ẹ̀ gbogbo àwọn ọmọ yẹn ti pé oṣù méjì láàmọ́ o láwọn tí wọ́n kó ní Ọ̀yọ́ ní Yawọta kábíyèsí Olódùmarè bèrè bí àwàdà wọ́n ti pọ́ṣù méjì ńbẹ̀ àti ẹ̀ ń gbọ́ wọ́n ti migrate wọn kúrò níbì kan wọ́n ti kó wọn lọ Katsina agbóni o àmọ́ ń pa ẹ̀ sọ ma jáde ṣá ẹjá fi sínú àdúrà káwa múra káti àwọn ológun wa lẹ́yìn àwọn army navy ẹjá tì wọ́n lẹ́yìn àwọn ọmọ Yorùbá ìlú ẹkùn àmọ̀tẹ́kùn àwọn àgbẹ̀kọ̀yà ẹ jẹ́ ká support wọn Oòduà People's Congress OPC ẹjá tì wọ́n lẹ́yìn pẹ̀lú àdúrà mo mọ̀ pé gọ̀lọ̀ ni wọ́n lọ gọ̀lọ̀ náà ni wọ́n bọ̀ bí ológbò dúró èsè o ọwọ́ kì í lọ sẹ́nu àrèmàbọ̀ Jésù Olúwa wa àmín lọ́la haúlá wàhálà kùwàtà ẹ láì fídíò yìí ẹ bá mi share ẹ drop comment ẹ bá mi subscribe sí Labu TV mo kí wa wípé wọn à ní jí wa gbé o.